Hello, ẹ̀yin èèyàn wa, a kú dédé àsìkò yìí. Ẹ ṣe gan, ẹ fi ń tẹ́tí sí wa. Ẹ̀hẹ́n, wọ́n ní pẹ́pẹ́ sí o. Mariam tó sọ pé wọ́n ní kì í ṣojú òun yìí, ni wọ́n ló lérí léka pé kì í ṣojú òun láyé fàbàdà ni Queen Naomi máa wọ ààfin yìí. Wọ́n ní eré tó ń sá yẹn kì í ṣe kékeré o. Òun àti Ashley wọ́n jọ wà nínú the same carcass pé kì í ṣe ìṣojú tòun ni Naomi máa wọnú ààfin yìí láyé. Oyè tí kábíyèsí kọ̀ tó lóun ò ní fún yẹn, ó máa ṣojú gbogbo wọn láàfin yìí. Wọ́n ní pẹ̀lú gbogbo allegation tó fi ń kàn ó ní láyé. Wọ́n ní ló bá di àná, ló bá ń kígbe tó ń pe kábíyèsí, kí kábíyèsí wà o, kí kábíyèsí wà o, pé kí ló dé. Wọ́n ní wọ́n sọ pé ó ti pẹ́ tí Mariam ti ń suffering fún nǹkan kan lábẹ́ aṣọ pé ṣùgbọ́n kò jẹ́ kí anybody mọ̀. Pé bẹ́ẹ̀ sì nígbà tó wá dojú ẹ̀ lánàá, bó ti máa ń lọ sí hospital, from hospital to another, from hospital to another. Bí wọ́n wá sọ fún un pé ó wá ní kò ní, instead kó fi lọ sí kìnní pé ó ní láíláí pé kò ní fẹ́ kí kábíyèsí mọ irú nǹkan tó ń ṣe òun. Meanwhile, wọ́n náà ti sọ fún kábíyèsí pé gbogbo làlàkókò fẹ́fẹ́ Naomi báwo, gbogbo làlàkókò fẹ́fẹ́ Mariam sí Naomi pé ó ní ìjọ kan á jẹ́ ọjọ́ kan fún òun àti kábíyèsí. Gbogbo promise tí kábíyèsí ti promise òun, wá dì sí kábíyèsí wá sọ pé òun fẹ́ máa oyè tó yẹ kó gbé fún òun wá ló ń gbé fún Naomi. Pé òun máa wo ibi tí Naomi ti máa wọ ààfin wá joyè, ó máa ṣojú òun àti kábíyèsí. Wọ́n ní before you know it, aṣọ ti ń suffering fún sickness kan. Wọ́n ní kò wá lè dìde lánàá yẹn. Kí ló wá dé tí wọ́n á pe kábíyèsí pé olórí Mariam ò máa lè dìde. Kó máa sọ pé ó lè ẹsẹ̀ yẹn pé kò jẹ́ kó òun ò lè rìn o. Nǹkan báyìí wọ́n ló ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n bí wọ́n ṣe gbé lọ sí iwájú Sharon nìyẹn. Wọ́n ní wọ́n bá sì ní sọ pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní bó ṣe wá sọ fún wọn wá dáfá yẹn. Wọ́n ní Mariam, wọ́n ti sọ fún ẹ pé kó jẹ́wọ́, tó bá ti jẹ́wọ́ pé number one, ṣé o rí oyè tó sọ pé o fẹ́ jẹ láàfin? Ó ní ọmọ ìlú ló ń jẹ irú oyè yẹn. Àlejò ni ẹ́. Kò sí bí oyè kan fẹ́ kan ẹ̀. Ọmọ ìgbìrà ni ẹ́. Kì í ṣe pé kó wá láti kí ó ṣe queen. Ó lò lè ever di queen ní ààfin Ọ̀jájá torí pé ìgbìrà ni ẹ́. Àwọn ọmọ ìlú ló lè jẹ irú oyè tó ń sọ pé o fẹ́ jẹ. Ìgbìrà ni ẹ́ now. Wọ́n ní nǹkan tó ń sọ ni. Wọ́n ló ṣe orí kankan. Pé wọ́n ti ṣàlàyé fún wọn bá ṣe gbogbo bó ṣe ń sá káàkiri pé òun máa jẹ́ nǹkan kan ní oyè kankan ní ààfin. Pé ṣùgbọ́n wọ́n ti kìlọ̀ fún un pé àṣé ó ní wàhálà tí wọ́n nìyẹn. Pé àfi pé kì í ṣojú tòun ṣá ni Naomi máa jẹ oyè yẹn instead of that. Àṣé wọ́n ní God ti strike ẹ o. Wọ́n ní God strike Mariam lánàá o. Pé bó ṣe ní kí wọ́n gbé òun lọ sí
wọ́n gbé òun lọ sí hospital, wọ́n ní wọ́n dé hospital, wọ́n sọ pé wọ́n ti fún ní gbogbo everything, wọ́n ní kò sí kankan tó ṣe. Àṣé ó ti pẹ́ tó ti ń nurse ẹ̀, wọ́n ló ń farapamọ́ fún kábíyèsí. Pé kí kábíyèsí má lọ. Wọ́n náà ti mọ̀ pé tí kábíyèsí bá gbọ́ pé ó ti fẹ́ dẹnu gúnlẹ̀, ó máa lọ wá padà sí Ìgbìrà. Nǹkan tá a gbọ́ nìyẹn o. Pé ṣe ló ń farapamọ́ fún kábíyèsí pé kò fẹ́ jẹ́wọ́ pé nǹkan kan báyìí lòun nurse. Nǹkan kan tóun nurse látijọ́, wọ́n ló ti pẹ́ tí kíni yẹn ti ń ṣe. Pé bẹ́ẹ̀ tí nígbà tó wá di àná yẹn pé kò wá lè dìde. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní bọ́n ṣe wá ń béèrè lọ́wọ́, wọ́n á sọ fún kábíyèsí, wá ń béèrè lọ́wọ́ ẹ̀ níṣojú shrine. Ó ń gbọ́. Wọ́n sọ pé kò jẹ́wọ́, kúkú sọ nǹkan tó ṣe. Wọ́n ní oyè tó ń pariwo fẹ́ joyè oyè, wọ́n ní wọn ò lè fún ẹ lóyè. Because ọmọ ìlú ló ń jẹ oyè, kì í ṣe ìwọ. Ìgbìrà ni ẹ pé kò síbi tí Ìgbìrà ṣe fẹ́ wá jẹ oyè tó ń pariwo pé kọ́ má fún Naomi pé ìwọ ló yẹ kó jẹ. Ó ní tóun ò bá joyè yẹn, pé nǹkan kan pé òun lè pa ẹ́, pé òun ti ẹ̀ pa ẹ́ pé ó tẹ́ òun lọ́rùn ju pé kóun fi ààfin yìí lẹ̀ fún Naomi. Wọ́n ní eléyìí máa lè pọ̀. Ṣé eléyìí ò wá pọ̀ jù báyìí? Kí ni Naomi ṣe tó yìí? Èwo ni wàhálà? Wọ́n ní kábíyèsí pé in fact ó tiẹ̀ ti wá dójú ẹ̀. Pé wọ́n ní Ifá sọ wípé kó tó lè bọ́nú ẹ̀ ní nǹkan tó ṣe, pé nǹkan tó ń ṣe ni pé kì í ṣe sickness hospital ní nǹkan tá a ṣe gbọ́ o. Wọ́n ní kì í ṣe sickness hospital. Pé nǹkan tó ṣe, pé àwọn gods, wọ́n ní àwọn alálẹ̀ ló strike ẹ̀. Wọ́n lóhùn àwọn náà strike ẹ̀. Pé torí ẹ̀ tí ò fi lè rìn. Wọ́n mà ní ó mà le gan. Wọ́n ní kábíyèsí wá sọ fún un pé tó bá ti yá ẹ̀, wàá confess pé ó ní òun ò tiẹ̀ sí nǹkan tóun fẹ́ ṣe ju pé òun ò ní fẹ́ kúrò ní ààfin. Kábíyèsí ní okay o, pé ó kúrò, ó kúrò. Wọ́n ti ní oyè yẹn kì í ṣàṣé òun ló sọ. Wọ́n ní àwọn alálẹ̀ ló sọ. So pẹ̀lú gbogbo ẹ̀sìn, wọ́n ní olórí Mariam, wọ́n ló sọ wípé pé instead of tóun máa fi ààfin lẹ̀ kóun máa lọ, òun prefer pé kóun kú, pé kí nǹkan kan ṣe òun láàfin, pé òun prefer kóun para o. Wọ́n ní nǹkan tó sọ ni. Wọ́n ní so ẹnu ẹ̀ ni gbogbo wọn bá tún sí pẹ̀lú Mariam. Wọ́n ní Mariam ti yarí gan. Pé láì kábíyèsí wá sọ ìjọ́ wo ni kíní yìí ti ń ṣe ẹ́? Ìjọ́ wo ló ti ń ṣe ẹ́ tó sọ̀rọ̀ tó ṣe kíní? Wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní ìbáwí. Gbàṣé ó ti ní nǹkan kan tó nọ́ọ̀sì látijọ́ yìí tó di pé tó fi rí pé gbogbo ẹ̀ ó rí báyìí. Wọ́n ṣàní ṣé rí. Wọ́n ní ẹni tó bá ń ṣe nǹkan tí ò da, ẹni tó bá ń yọ́ lẹ̀ dá, ohun burúkú á máa yọ ṣe. Kí ni gbogbo wàhálà pọ̀pọ̀ ṣìṣì, a fẹ́ dogun, a fẹ́ dọ́gbọ́n. A ó joyè nítorí Naomi yìí ṣá. Ọlọ́run á kó wọn yọ o. Èmi ò rí irú eléyìí rí o. Ló fi di pé irú ìtàwọn pípì wàhálà tán kóra wọn sí Ọlọ́run ló yé. Ẹ̀yin èèyàn wa, kò ní kí n tún ta yín lólobó pé nǹkan tó tún ṣẹlẹ̀ ni. Kí la fẹ́ sọ sí irú àdúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà wọ́n sọ pé ó ń ṣẹlẹ̀ fún Mariam.
wọ́n ní oyè tó ń pariwo pé òun fẹ́ jẹ, wọ́n ò lè fún àlejò. Wọ́n ní wọn ò lè fún ọmọ pé gbìrà ni pé wọn ò lè fún. Kò sí bí tó ti fẹ́ di queen ní ààfin torí kì í ṣe ọmọ ìlú. So nǹkan tó rú wa lójú nìyẹn ta ní ká tún fi ta yín lólobó. Bó ṣe ti gbọ́rú ẹ̀. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share, kẹ bá mi comment sí, kẹ dẹ̀ bá mi like. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.